mi kì í ṣe wòlíì, mi kì í ṣe àfáà onímọ̀ àyà, mi kò ń ṣe babaláwo, ṣùgbọ́n ọ̀rọ̀ tí mo bá sọ má fi ṣàwàdà. Ẹ̀yin òbí ẹ gbọ́ ọ̀rọ̀ yìí kẹ́ ẹ bá àwọn ọmọ yín sọ̀rọ̀. Wèrè yóò pọ̀ nígboro lọ́dún mẹ́wàá sásìkò yìí. Wèrè, àwọn ọ̀dọ́ wèrè tó ti ya wèrè gidi, àwọn ọmọ kéékèèké tí ó ti wọ 18-19, wèrè yóò pọ̀ nígboro. Lunatics, imbeciles, wọ́n máa pọ̀ nígboro tí ẹ̀yin máa wò pé bẹ́ẹ̀ lọ́mọ ilé ọlọ́nà lélẹ́yìí, ọmọ olówó lélẹ́yìí, ọmọ ọlọ́rọ̀ ni, ẹni tẹ́ ń mọ̀ ó wà ń bẹ̀, ẹni tẹ́ ẹ̀ ní mọ̀ ó wà ń bẹ̀. Táànù wọn dẹ̀ máa ṣe yín pé kí ló fa sábàbí. Ẹ̀yin òbí tẹ́ bá ní àkíyèsí, ó ṣeéṣe kí ìwo ọ̀rọ̀ yìí kó sẹ́ mọ́ yín lára. Number 1, àwọn ọmọ yín mùmùkùmù, wọ́n mu Colorado, wọ́n mu sẹ́pẹ̀, àwọn nǹkan tí ó yẹ kí ẹ máa mú nú ayé tó lè dorírú wọ́n mú. Tẹ́ bá dẹ̀ ti mú tán, ẹ̀jẹ̀ ẹlòmíì yàtọ̀ sẹ́jẹ̀ ẹlòmíì, ẹ̀jẹ̀ ẹlòmíì kò lágbára débi kó fa kólò. Àwọn kan lè fà á kán dẹ̀ jẹ lọ. Àfarawé ni kẹ́ ẹ sọ fáwọn ọmọ yín kán má ṣe tẹ́ bá fẹ́ jẹ ọmọ lọ́jọ́ alẹ́. No matter how condition your children, kò bá lówó kò mìíràn o, ó lè fún ọ lówó kó máa tọ́jú ẹ, ó lè ti lówó gan, owó tó níyẹn kò ṣe nǹkan kan, ṣùgbọ́n ẹ̀mí burúkú tó bá wọnú ẹ̀ tó bá fi mu àwọn táwọn wéè yóò ṣe èrè kan ẹni. Torí náà pé àrò àti ọ̀dọ̀fin àwọn ọmọ rẹ, ìwọ pàápàá máa sọ wọn nílé ìwé tí wọ́n bá ti jẹ́ secondary school tán wà àbí higher institution, lọ́ọ́ máa bẹ̀ wọ́n wò ń kọ̀ọ̀kan. Kọ́ má jẹ́ pé ojú bọ́ọ̀lùgé ojú ìdìgbòlugi ẹni yóò gbé wálé o. Wèrè yóò pọ̀ nílùú káàkiri ilẹ̀ yìí láìpẹ́ láì jìnà. Ní agbára Ọlọ́run, mo gbà ní àdúrà wípé gbogbo ẹ̀yin òbí, ọmọ yín ò ní ya wèrè o, ṣùgbọ́n kí wọ́n má mú ìmùkùmù, kí wọ́n lè bọ́ lọ́wọ́ ìwọ̀n sínsín. Ìyókù dọ̀la.